ó lẹ́tìkẹ́ kò síjà mọ́ o kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ láàrin Saheed Osupa àti Muri Thunder ó lágbára. King Dr. Saheed Osupa nínú fọ́nrán yìí ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ bí wọ́n ṣe sọ wípé àwọn ò ní jà pẹ̀lú Muri Thunder mọ́ kò síjà mọ́ gbogbo àwọn tó ń gbà wuyewuye káàkiri wípé àwọn ń bá Muri Thunder jà kán tètè lọ́ọ́ máa gbọ́ sétí báyìí pé kò síjà mọ́ o kò sí ìjà mọ́ láàrin àwọn pẹ̀lú Muri Thunder kódà ọmọ àwọn ni wọ́n ní bí bàbá bá ti fọwọ́ ọ̀tún bọ́mọ wí á sì fi tòsì á fi fà á mọ́ra wípé àwọn ti fa Muri Thunder mọ́ra gẹ́gẹ́ bí ọmọ kò síjà mọ́ láàrin àwọn méjèèjì ó lágbára. bẹ́yìn Yorùbá kú gbàgbé wípé nígbà tí ọ̀rọ̀ ó ṣànábì fújì kò ṣànábì fújì ṣẹlẹ̀ tí King Saheed Osupa dárúkọ àwọn tí wọ́n dámọ̀ gẹ́gẹ́ bí ànábì lágbolé fújì bẹ́ẹ̀ bá gbàgbé wípé Muri Thunder náà jáde tóun náà declare ara ẹ̀ wípé ànábì fújì náà ni òun. torí mo ti kọ́ sí pé wòlíì kan ni mí òjíṣẹ́ kan ni mí ní inú musician Ọlọ́run ló fi rán mi yóò fọ́ gidi ṣe music yóò fẹ́ tánú kọ lyrics láti ẹni lọ́yìn sí mi mo fẹ́ kẹ́ máa kíyèsí ìsọ̀rọ̀ sí mi mo fẹ́ kẹ́ máa kíyèsí gbogbo tí mo bá ṣe mo fẹ́ kẹ́ máa kíyèsí tòrò òun Ọlọ́run lòun ènìyàn ó èmi lòjíṣẹ́ tó sọ gbogbo Muri ti dé Muri Thunder ló pé dé Muri. ó lágbára bẹ́yìn Yorùbá gbàgbé wípé lẹ́yìn tí Muri Thunder sọ ọ̀rọ̀ yìí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fans King Saheed Osupa tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kò ọ̀rọ̀ ránṣẹ́ sí wípé kí ló mean pé ṣó fẹ́ máa bá ọba orin du ipò ní ẹ wo ó lágbára ọlẹ́tìkẹ́ àmọ́ nínú fọ́nrán ilé yìí ẹ gbọ́ bí King Saheed Osupa ṣe sọ wípé ọmọ àwọn ni Muri Thunder o kò sì sí ìjà mọ́ láàrin àwọn méjèèjì ẹ jẹ́ ká àjíjọ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ kẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìsí comment ẹ má gbàgbé tí ẹ bá ti follow DIGINAIJA online tv lórí Facebook ẹ máa rí link tó wà ní comment section fídíò yìí tó máa gbé yín tààrà dé Facebook page wa ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ máa bá mi share fídíò ó yá ẹ jẹ́ àjíjọ gbọ́n tán sọ. ẹjọ ẹyẹ sọ pé jà kọ́ máa mọ́. ọba ti rí bàbá ẹ bàbá ti gbọ́ ọmọ mọ́ra ẹyẹ sọ pé jà kọ́ máa mọ́. Alábí kò sí ìjà mọ́. Mo ti wéwèé dé. Mo ti wéwèé dé. O sì lọ sí Saheed. Sálàlà, sọ̀nsíwó ni àmọ́ ìyọ mi. Èmi pẹ̀lú bàbá Súlíà ṣẹ̀dá lórí ìnáwó. Oúnjẹ tìmọ́ mi ni. Àmọ́ ìṣíwó ó jẹ bàrà mi ní àmọ́ ìṣíwó èmi pẹ́ ní bàbá Súlíà ṣe dánú ìlú. Bọ́lẹ̀ ní kìlú dúró kọ́mẹ̀lẹ́ dúró kìlú dúró kọ́mẹ̀lẹ́ dúró kìlú dúró kọ́mẹ̀lẹ́ dúró kí jásìnì ká máa dún. Òṣè. Wọ́n ju ìrìn ìlà ọmọ Muri Thunder mi. Jubiri la ọmọ Alabi, jubiri la ọmọ Alabi. Orí bí Muri kékeré Muri ti dàgbà. ó lẹ́tìkẹ́ sẹ́yìn èèyàn náà rí wípé ó ga jù bẹ́ẹ̀ ni King Dr. Saheed Osupa wọ́n ti sọ fún gbogbo àwọn fans pátápátá báyìí o àti fans Muri Thunder àti tòṣùpá wípé kán yé máa sọ pé jà wà láàrin àwọn pẹ̀lú Muri Thunder mọ́ kò sí jà mọ́ láàrin àwọn méjèèjì bàbá sọmọ ni bí bàbá bá sì ti fọwọ́ ọ̀tún bọ́mọ wí àfi tòsì àfi fàmọ́ra ẹ̀yin èèyàn kí ló opinion tiyín ẹ máa bá mi sọ sí kọ́mẹ́ǹtì ẹ jẹ́ àlọ́ ohun táwọn èèyàn jù sí comment section àrí Lawal Nurudeen Ọláyíwọnúọlá òní no more war bẹ́ẹ̀ ni King Saheed Osupa ti ní kò sí war mọ́ Black Diamond náà ni we Osupa fans still love Muri Thunder ṣe ti rí báyìí ó lágbára àwọn Saheed Osupa fans wọ́n ní àwọn sì nífẹ̀ẹ́ Muri Thunder ok Israel Ọmọtọ́ṣọ́ náà ní thanks bàbá orin ọba orin ok o Hospital Wasiu Lawal náà ni I'm just scared of this Judas Iscariot calling himself Muri trouble he's just not worthy of Olufimo trust why can't this boy go and be mingling with Oganla family shebi he supported Pasuma against Saheed then making the whole world believe Saheed is a very bad person this guy is dangerous I'm scared
ó lágbára o àwọn èèyàn míì ṣàtúgbò tí Wàsíù Lawal Wàsíù sọ báyìí ó ní ẹ̀rù Muri Thunder ń bà wọ́n pé kó dangerous fún King Saheed Osupa. Ẹgbẹ́ ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn tún fi wo ọ̀rọ̀ yìí. Another commenter Lamzat LA òun náà ní him eye don clear ó ga o. Ó tún wá tẹ̀síwájú láti sọ pé Osupa fans go finish anyone that goes against him. Ó lágbára it is well. Kí ló opinion ti yín ẹ máa bá mi sọ sí comment. Sodiq Akeogbola Abdul Hamid òun náà ní when Osupa forgive Muri why Pasuma no go forgive Taye Currency. Ó lágbára o ẹ̀yin èèyàn ẹ tún gbọ́ ibi tí kọ̀mẹ́ntà yìí tó ń tún gbé tiẹ̀ lọ báyìí wípé nígbà tí King Dr. Saheed Osupa ti fi lè forgive Muri Thunder tán lè fi dárí ẹ̀ṣẹ̀ ẹ̀ jì kí ló dé tí ọ̀gá ńlá Fuji iyún Alhaji Wasiu Alabi Pasuma tí wọn ò fẹ́ dáríjì Taye Currency. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn ojú wo lẹ́yìn tó fi wọ̀rọ̀ ìhàwó ló kọ sí yín ẹ má bá mi sọ sí comment section. Ẹ má gbàgbé tí ẹ bá ti follow DIGINAIJA online tv lórí Facebook ẹ máa rí link kan ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa ní YouTube ẹ má bá mi subscribe ẹ má like kẹ́ẹ̀dẹ̀ má bá mi share fídíò ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ mi tí ẹ ń gbọ́ mi ní gbogbo ìgbà.